gbáálé wé ṣẹ́mṣẹ́m fún ewu tí ẹ̀ kọ̀ọ̀kí ẹ̀dọ́kúnlẹ̀ dẹ̀ àgbó àtàdókìnrin Bada wà gbó wà tọ́ wà kọ́ pàwó káwọ̀ ẹ̀kọ́ má pọ̀jọ́ káwọ̀ ẹ̀ má pọ̀jọ́ kí olórí ilé ẹ̀ kí wọ́n máa ṣiṣẹ́ bí kí gbogbo ọlọmọ ní ilé ẹ̀ kí wọ́n máa ṣe àwọn ọmọ kéékèèké ẹ̀fọ́ wẹ́wẹ́ bí àṣà bàbá wa àtijọ́ á ní ẹ̀fọ́ wẹ́wẹ́ àwọn obìnrin wẹ́wẹ́ ẹ bá ṣe wọ́n di kòríà. àṣẹ àṣẹ. ọ̀tá kì í kú òkè kì í rùn òṣàkọ́ kì í rọrùn ọdún rárá o kí Quadri kó bá ṣe rárun ọmọ kó má ráhùn owó lọ́mọ kí kúrò ọjọ́ apá lọ́mọ kí kúrò ọjọ́ ara má kí kúrò ọjọ́ ẹsẹ̀ ní gbójúgbójú kó má gbójú lọ́wọ́ Quadri ọkùnrin tẹ́wé yeye gbójú bá mọ́ ọ̀yẹ́ máa là ní lókè 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 náà lè máa ṣíjú wọjọ́ ọlá Quadri kò máa lọ sókè wọ́n lè máa lọ òkè. ṣèwé òye á ọmọ ìṣẹ́ òwe òye á ọmọ ìṣẹ́ ọmọ ayé ló ṣe báyìí lẹ́nu jáde gbogbo Quadri jáde gbogbo ẹ̀rí lọ́gbọ̀n lọ́gbọ̀n gbogbo ẹ̀yàn ọmọ ọdún ọlọ́run lọ́gbọ̀n jáde Quadri jáde gbogbo ọ̀gẹ̀gẹ̀ díjà ikú jáde gbogbo Quadri rẹ̀ ẹgbẹ́ wa yẹn wá ẹ má fọ́ nínú fọ́ọ̀mù bẹ́ẹ̀ fún àjẹgbó lọ́jẹ̀tọ́ àjẹfọwọ́pá wọlé ààrẹ kí ni mo jẹ ìlú tó fi tẹnu dá agbára tó ṣe nílé ayé ọyẹ tẹ́ jẹ yìí ẹ mọ̀ sí dáadáa ẹbí kò ní dàrú ilé yìí ò ní dàrú ọmọ ní kú mọ́yìn lọ́wọ́ ẹ̀yin náà ní padà tó ṣe nìyí gbogbo ọmọdé pátá àṣẹ akóra dúró tí o àní sì bọ́ọ̀lù o àní ìbọ̀lù ra wa gbogbo àmà gbódéko gbogbo àmà tẹnu bọ̀ ìbọn ní bàlá ni wọ́n máa ṣe o. ẹ wo ẹlẹ́gbọ́n wọlé ẹ̀kọ́ fi ṣe pẹ̀tẹ́ sí lásìkò tí a rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ẹ̀ka àánú pàdé ìlú kìí tóbi ká kòrò má kà fàyà kalẹ̀ ti padà lẹ́yìn látẹ̀lé lọ orí ti gbé látẹ̀lé lọ. tí mo wá ṣàdúrà yìí ilé ìlú tó ṣe kí mi náà gbà pé ayọ̀ orí ilẹ̀. ọlọ́run kálukú kó sọ ẹ gbọ́dọ̀ kó mi ká máa lọ sí pé o àwọn tó la ẹrọ pé o kò ní sí wa lọ́wọ́ o oṣù táwa inú èyí kó tó parí màá sóríire.
a mọ̀ sí Otta. Kí ni ká ṣe kábíyèsí? Bí gbogbo wa ṣe ṣe kábíyèsí yẹn, a ò ní rí ogun ṣé kò sí. Ẹ ṣàṣẹ yí àṣẹ wa. Ní báyìí pẹ̀lú àṣẹ kábíyèsí wọn ní àti débi tí à ń lọ báyìí wọ́n ní kí á pe bàbá wa Akọ̀gun Orúbà kí wọ́n gbéra sọ kí á ṣe bí wọ́n ṣe ń ṣe àmọ́ síwájú bẹ́ẹ̀ kí wọ́n tó wá olórí ẹbí ṣe wọ́n wà nítòsí kí olóyè kan máa múra lẹ̀. Ọ̀yá o ẹ bá wọn ṣe kábíyèsí o. Ìdọ̀bálẹ̀ la kọ́ wa wọ́n ní ìtò ìjẹ́lé ní wọ́n ní àṣekó ọ̀tọ̀ wọ́n ní onífọ̀mọdé onífàyàdé wọ́n ní wà máa lọ síwájú ìtẹ̀síwájú lẹ́nu iṣẹ́. Àwọn ọ̀dọ́fin ní kí n sọ fún yín pé apá àtẹ́lẹwọ́ kan kì í kárí, apá àtẹ́lẹsẹ̀ kan kì í ká ọ̀nà, apá àwọn oníwọ̀n kan kì í kárí oko, apá àlámù kan ń pẹ̀lẹ́ ògiri o. Kábíyèsí Ọlọ́ta apá ọ̀tá ò ní ká ẹ̀. Wà á gùn lẹ́nu, wà á gùn lẹ́nu, wà á gùn lẹ́nu. Agbẹ́yìn kò lè retí òun ní pẹ́mẹ̀. Kábíyèsí Ọba Olúwadayọ̀ Sílọ̀, the alágbàdo of Àgbàdo. Kábíyèsí Kábíyèsí Àjànà. Gbogbo alẹ́wé ṣẹ́mùṣẹ́mù fún ewu tí ẹ̀ kọ̀ kí ẹ̀dọ́ kúnlẹ̀dẹ̀ àgbó àtọ́ àdókìnrin. Bada wà gbó wà tọ́ wà fọ́ pàwú wà fi ìdí lágbára lọ. Ó wọ́n nípa ọmọdé èyí o ó lẹ̀ nípa àdórí ó wà níjọ èyí tó kó wọlé ààrẹ etí ẹ̀ ò ní di ojú ẹ̀ ò ní fọ́ ọwọ́ ẹ̀ ò ní rọ ẹsẹ̀ ò ní rọ. Mo pèpè ni o. Àwọn jìrì kọ́kọ́ alága wà bá tún dé Elégùṣì. Jẹ́lé ní níwájú ọba Adéyẹmí ìpàrọ̀ òlò wàhálà láàfíà rà lò lágbà lọ́dọ̀ Olódùmarè. Inú gbó kìjìkìjì lọ máa ráyé ń wọ̀ tán múbi jáde. Ibẹ̀ náà lọ ń wọ̀ tán múrógbó jáde. Ọlọ́run á la ọ̀nà dáadáa fún ẹ. Ọmọdé á máa fowó ẹ̀ kiri, àgbà á máa fowó ẹ̀ kiri. Ó ní kúrè wèrèwé. Ọlá àwọn tó ti lòpò yìí kó tó débẹ̀. Ọlá bàbá àti jẹta, ọlá bàbá àtàná wà gùn lẹ́nu. Gbogbo àwọn tó mú ẹwà bílẹ̀ ni wọ́n ní kábàámọ̀ lórí ẹ̀. Obì Bada ìlú Ọ̀tà rèé. Gbogbo olóyè mojúbà o. Obì Bada ìlú Ọ̀tà rèé o. Allah sọmọ. Allah sa ikú bá lè rọrùn. Ojú òní tí egun aṣojú òní tí ẹ̀. Lẹ́gùn bá jókòó wá ṣe máa ń ṣẹ́kù lẹ̀. Wà ṣẹ́kù sówó, wà ṣẹ́kù sọmọ, wà ṣẹ́kù sọlá, wà ṣẹ́kù sáà ikú bá lè rọrùn. Ó ní fọyà jó yìí, ó ní fọmọ jó yìí. Inú àdúrà rẹ̀. Ẹ̀là. Bariwo jọ́bìlì wọ. Bariwo jọ́bìlì wọ. Ẹrù. Adéyẹmí náà lẹ́gẹ̀ kùtù. Ìgbàgbọ́ ayé kan kò gbé. Ẹ jẹ́ kí á dìde. Máa dá fún ẹ, a máa dùn fún ẹ. Bọ́lá bá ń bọ̀ á ṣe kò gẹ́ ẹ. Bẹ́ẹ̀ni gúgú bá ń bọ̀ á ṣe kò gẹ́ ẹ. Bí kò gíga bá ń bọ̀ á ṣe kò gẹ́ ẹ. Ọlọ́run á ṣílẹ̀kùn àánú fún ẹ. Ọlọ́run á ṣàánú ẹ. Wà á máa ráàánú Ọlọ́run gbà. Àánú Ọlọ́run máa wọlé tó ẹ. Bí kú bá ń bọ̀ Ọlọ́run bá mi pa ẹ mọ́. Kò ní ṣe kòńgẹ́ ẹ o. Kò ní ṣe kòńgẹ́ aya. Kò dẹ̀ ní ṣe kòńgẹ́ ọmọ.
Atare kì í di tiẹ̀ láàbọ̀. Ní agbára lọ́dọ̀ Ọlọ́run, ó ní tiẹ̀ láàbọ̀. Ṣé a máa ń sọ̀rọ̀ Atare? Bada, ayé ò ní fẹnu bá tiẹ̀ jẹ́. Wọ́n máa sọ tiẹ̀ níre ni. Dèrú. Àǹgbò ṣúgà. Bada owó àbò ẹ́, ọmọ àbò ẹ́, ẹbí àbò ẹ́. O ní dá nìkan ṣe lé ayé o. O ní dá nìkan ṣe lé ayé ẹ̀. Wọ́n ní kábàámọ̀ lórí ẹ̀. Wọ́n ní péjọ sìnkú ẹ̀ báyìí o. Àbúrò ò ní kọ́ ẹnì kankan ní yín o. Lẹ́ran láàánú làlúdá. Adewale wà lálẹ́ ayé ẹ̀dá. Àlàjá lékùn ńlá òkú já. Bada wà lálẹ́ ayé ẹ̀dá. Àlàjá lẹ́jà ńlá bú omi já. Wà lálẹ́ ayé ẹ̀dá. Abẹ́ Olota, ojú jólìlù ń yá. Ọ̀dọ̀ fẹ́rù jẹjẹ. Nígbà tó ń dùn fún abáyà ní lọ. Àgbàlú ìyá fẹ́ tiẹ̀, ọkùnrin ìlú ìyá fẹ́ tiẹ̀, obìnrin ìlú ìyá fẹ́ tiẹ̀. Á dà fún ẹ o. Á dùn fún ẹ o. O ò ní bá wọn ròde ọ̀fọ̀. O ò ní bá wọn ròde ìbànújẹ́. Inú àdùndalẹ̀. Wà á rówó lóye yìí lágbára Ọlọ́run. Wà á wá rẹ̀mí kíkún àtàlàfíà ló lóye. Á dùn fún ẹ. Á dán fún ẹ. Oníbàjẹ́ fún ẹ. Oníburú fún ẹ. Ayé ò ní mú ẹ o. Orí adìẹ kan kì í burú kó yí dúdú. Orí ẹ̀ ò ní burú. Ẹlẹ́dàá ò ní gbàbọ̀dé. Èrè owó, èrè ọmọ, èrè àlàáfíà, èrè àìkú, èrè àìsùn. Àbí Olota, Bada rí. Mọ́ pẹ̀lẹ́ dẹ́rẹ̀ láàárọ̀ kò ní dáhùn. Mọ́ pẹ̀ lọ́sàn kò ní dáhùn. Àmọ́ ẹ lórí. Ojú ò ní tiẹ̀. Ò ní ìyàwó rẹ̀. Àìsàn tí ò ní gbọ́ ìwòsàn. Àárẹ̀ tí ò ní gbóògùn kò ní kọlù ẹ. Inú àdùndalẹ̀. Àwọn bàbá àti jẹ́ tata ni wọ́n á jò pẹ́mẹ̀. Àṣẹ máa ṣe àṣẹ bẹ́ẹ̀. Àṣẹ ṣe pàtàkì gan-an ni. Nítorí ìgbà tí mo rí ti Quadri, ọmọ ìlú Àgbàrá ni mo gbé. Ṣé rí ẹni tí àwọn wájú yìí ọmọ tó dáa gan ni. Ṣùgbọ́n ìgbà tí máa rí Quadri ní ìjọ́ kejì, púpọ̀ ṣe wá gbé mi nìyẹn pé ká jáde. Ìgbà tí mò ń struggle láti gbé Naija, mo rí pé fóònù mi credit yẹn ó kàn ń jẹ́ lọ ni. Ó dẹ̀ lọ ra odidi fóònù ní phone shop àti credit gbogbo ẹ̀ ló gbé lé mi lọ́wọ́. Anytime tí n bá lọ sí Amẹ́ríkà, kò sí ìlú tó bá wà, ó máa fly wá sí ibi tí n bá wà. Á dẹ̀ take care mi. Mi ò gbọ́dọ̀ parọ́ mi ò rí irú èèyàn bẹ́ẹ̀ yẹn rí o. Ṣùgbọ́n Ọlọ́run lọ́ba ẹlẹ́sìn. Gbogbo nǹkan tó ń ṣe kò ṣe dànù o. Torí bí kábíyèsí alágbàdo ṣe sọ dáadáa ń pa ẹ̀, mo dẹ̀ mọ̀ pé alágbára gan a tún sọ dáadáa nípa ẹ̀.
àti èmi náà torí gbogbo wa lájọ máa ń sọ Ọlọ́run kò jẹ́ kí ọmọ Quadri kó pẹ́ fún wa o, ó wá gbé ọwọ́ ẹ̀ sókè o. Nítorí náà oyè tí àwọn ẹni ìlú Ọ̀tà yìí oyè ńlá ni, oyè Bada. Jẹ́ Bada ìlú Ọ̀tà yìí, ìwọ ló máa jẹ́ Bada àkọ́kọ́. Bada tá ń jẹ nílùú Ọ̀tà ni àwọn Bada quarters, Bada òsì, Bada ọ̀tún, Bada Olúbà àti Bada Ìjànà. Ṣùgbọ́n a fẹ́ jẹ Bada òsì, a tún wá fẹ́ jẹ Bada ìlú Ọ̀tà. Alálẹ̀ ìlú Ọ̀tà yìí wọ́n á tiẹ̀ lẹ́yìn, wọ́n á dúró tiẹ̀ o wà ní kábàámọ̀ pé o wà jẹ́ ká máa lọ sókè. Àwọn ọmọ ẹ, ìyàwó ẹ, gbogbo a máa dà fún wọn, gbogbo àwọn ẹbí ẹ a máa dà fún wọn. Ó ṣó bàtà ọmọ gidi ní kìí ṣe ọmọ yẹ̀yẹ̀. Tàbá dẹ̀ ní nǹkan ṣe ó ń kà lórí fórọ̀mù ẹ̀ẹ̀kan rí kó sẹ́ẹ̀dì ó sàkáàtì yìí. Mo ṣe kan láìpẹ́ mi fẹ́ torí kẹ́lẹ́ máa dà láàmú. Wà fọ́ pàwọ́ láfẹ́rẹ́gbẹ́. Ankọ́ọ̀pù oníwọ́wọ́ yìí o. Ankọ́ọ̀pù oníwọ́wọ́ yìí. Ankọ́ọ̀pù oníwọ́wọ́ yìí. Ankọ́ọ̀pù oníwọ́wọ́ yìí náà. Ìwọ ló máa fi sí wọn lọ́wọ́, ọ̀daràn ló máa fi sí lọ́wọ́. Wọ́n ní ti fún ọ lọ́wọ́ lẹ́dọ̀ rẹ̀. Bó ṣe máa rí nìyẹn. Ọrùn ẹ ò ní rí ọrùn ẹjọ́. Tẹkún ò ní dọ́dọ̀ ẹ. Lọ́lá, níyì, lẹ́yẹ, ẹ̀mí gígùn, ayọ̀dà. Ìtí mo sọ ìyá níbẹ̀ lọ́la bàbá àti ìyá tó kárẹ̀ jáde. Lọ́la pé níjọ́ tí wọ́n bí wọn fi kàn ẹ́ lára ó dẹ̀ kàn ẹ́ lè àkànṣe. Wọ́n fomi àwọn tó ní ilẹ̀ àgbà bẹ́ẹ̀. Jésù àgbà bẹ́ẹ̀. Gbogbo olùsọ àgbà bẹ́ẹ̀. Gbogbo ariwo yàrá lọ sí. Bada ìlú Ọ̀tà fún ẹ, wà á mọ̀ sí rere o. Ẹlẹ́dẹ̀ ò ní gbàbọ̀dì. Orí burúkú ò ní fọ́ ẹ. Kò ní gbóná ọmọ ẹ lórí o. Á jù ẹ, á bà. Ìwọ ló wá kọ́kọ́ jẹ Bada àkọ́kọ́ nílùú Ọ̀tà. Wà á lò pẹ́pẹ́pẹ́pẹ́. Wà á gbó, wà á tọ́ lórí ẹ̀. Wọ́n ò ní fẹ́ pàtó burúkú lórí ìlú. Àbá ti ń jẹ Bada tipẹ́tipẹ́. Àṣẹ Bada àtúnyẹ náà jẹ sí ìlú Ọ̀tà. Àjẹ́ tí ò jẹ́ kí ìlú Ọ̀tà tó kó ṣe máa rí fún ẹ̀ ayé a máa gbé ọ̀ nípẹ̀ pa ọ̀ nípẹ̀ pa ọ̀ ayé ayọ́nu sí ẹ̀ o. Àwọn bàbá àkọ́kọ́ nílùú Ọ̀tà wọ́n ayọ́nu sí ẹ̀. Ẹ ṣe kábíyèsí. Bada ìlú Ọ̀tà, ibi tó bá nà báyìí sí wọn máa jẹ o. Gbogbo àṣẹ tí bá wá pa pẹ̀lú ọ̀pá yìí. Gbogbo ibi tó bá nà sí àṣẹ yẹn máa múlẹ̀. Ẹ ṣe kábíyèsí. Bada olórí ogun lòun náà láyé ẹ̀yẹ́ tó bá lọ sí ogun tó múra tán àwọn àjànà oníkọ̀tún oníkòsí akọgun balógun Ọ̀tà ọdọgun bẹ́ẹ̀ lọ Bada wọ́n ṣe nǹkan ogun wọn ni nǹkan ogun wọn ni fìlà tó ń dé ní aṣọ ẹkùn tó ń lò rí because àwọn tó tẹ̀lé ìlú Àwórì ìlú wọ́n máa ń transform wọ́n máa ń di ẹkùn wọ́n máa ń di èrè wọ́n máa ń di ẹfọ̀n
wọ́n máa ń di erin ẹni gbọ́ pọ̀ nílé Àwórì ẹ máa bá ẹkùn kì í ṣe bọ́ọ̀lù kírètì no past attitude náà máa bá wa àmúdá wa nínú so Bada tá à ń jẹ lónìí irinṣẹ́ ogun ẹni wàá mọ̀ ọ́ lò wàá mọ̀ ọ́ lò ẹ wo nǹkan tẹ́ ń wò yìí ẹni sùúrù òun náà ṣùgbọ́n ni o olódò ṣùgbọ́n tún ní again so gbogbo ẹ̀ àjogúnbá ni kì í ṣe pọ́n kọ̀ lọ́rí àjogúnbá tà ń bá láwọn ń ṣe ni lónìí àìṣe ọlọ́tà gbogbo bá tó wà ń bí lónìí òun náà mọ̀ ọ́ lò ológun ni ẹ́ ogun ò ní gbé ẹ lọ ológun ní ogun ò ní gbé ẹ lọ láì ṣe gbogbo àwọn ọba Àwórì pátápátá ọlọ́tà ni gbogbo àwọn tó wà ń bí lónìí o ní ṣìṣe a máa jẹ́ fún ẹ a máa jẹ́ fún ẹ wàá kó òkòdílé o olórúkún ní ẹ náà wàá kó lòógùn lélẹ̀ wàá ẹsẹ̀ ló máa rí. ẹ ṣàró Bada. Ẹ jẹ́ kí a fi ọ̀nà lẹ̀ níwájú yẹn. Nípa Bada ìlú Ọ̀tà, olóyè Quadri Obawole òun ni Bada àkọ́kọ́ gbogbo ìlú Ọ̀tà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà ayé ìwáṣẹ̀ àwọn Bada tá a ní ni àwọn Bada tá à ń pè ní quarter chiefs, ìyẹn ni Bada òsì Ọ̀tà, Bada ọ̀tún Ọ̀tà, Bada orúbà Ọ̀tà àti Bada ìjànà Ọ̀tà. Àwọn Bada yìí jagunjagun ni wọ́n. Ọ̀tà ó dẹ̀ jẹ́ olórí ní ilẹ̀ Àwórì. Ọ̀tà ni ó kọ́kọ́ jẹ́ the first Àwórì kingdom. Lẹ́yìn ìlú Ọ̀tà ni àwọn ìlú bíi Èkó kingdom ló ṣẹ̀ dé. Ẹ dẹ̀ rí nǹkan tí a fi gbogbo ẹ̀ṣọ́ tá lò fún Bada wa, ẹ rí pé kì í ṣe àwọn ẹ̀ṣọ́ tó ń ṣe ń sìn. Àwọn ẹ̀ṣọ́ nígbà àtàláyé ti dáyé ni. Ìyẹn ni ẹ fi ń wò lé ní pé ìlú Ọ̀tà ìlú tó ti wà tipẹ́ ni. Bada yìí tó jẹ́ Bada ìlú Ọ̀tà, ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà ni, jagunjagun ní US Army ni. Nítorí ìdílé jagunjagun ló ti wá ní ìlú Ọ̀tà. Lágbára Ọlọ́run ọmọdé ló fi joyè yìí, á dẹ̀ lò pẹ́pẹ́pẹ́pẹ́. Àwọn alálẹ̀ á wà pẹ̀lú ẹ̀, wọ́n á dẹ̀ máa tì lẹ́yìn. Ẹ ṣé mo dúpẹ́. Orúkọ mi ni Chief Quadri Lawal Adewale ọmọ Obawole. Mo wá láti ìgà ìdìrè ní Ọ̀tà. Gẹ́gẹ́ bí oríkì wa, ọmọ ayé lógún ìdìrè lọ́gbọ̀n, Bada wọn ológun dúdú ajé Bada lápẹ̀kùn òkè lọ́kọ̀ àwọn ọ̀nà. À ń jẹ oyè Bada àkọ́kọ́ nílùú Ọ̀tà tí ọba Láńlẹ́gẹ̀ Ẹkùntù tí wọ́n fi mí jẹ ní èní gẹ́gẹ́ bí ọmọ Ọ̀tà rere. Gẹ́gẹ́ bí tí wọ́n ṣe sọ pé
kò sí Bada tó jẹ́ central gbogbo 4 quarters àwọn Badas wà kò sí tó jẹ́ pé bí Bada àti Olota fúnra wọn so inú mi dùn pé new development ni to the entire Otta kingdom torí àwọn Bada quarters máa wà then Bada central náà máa wà so wọ́n máa mú good connection to the grassroots láti lè ká máa communicate at least tá lè máa ṣe nǹkan lóríṣiríṣi tí wọ́n pé bí the central Bada á lè discuss pẹ̀lú any of the quarters Badas láti lè mọ́ta ṣe máa promote or do anything positive to the society and to the grassroots at large. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba torí kò ń ṣe nǹkan tí mo rò nígbà tí mo ń bọ̀ ni mo bá a ní afẹ́ fọmọ òye wọn ni àmọ́ kádàrá ni ilé gan jẹ́ sí mi gan. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá mi àti ìyá mi torí ìfàkọ̀lọ́ bí wa sí àmọ́ torí àwọn history àwọn tamila fi mọ̀ pé ọmọ Ọ̀tà ni wá òun ni gbogbo àti ọba ń ṣọdún ogun lọ́tà dáàdì máa ń kó wa wá àwa ni Obawole ní Fàkọ̀ àwa là ń jọba Fàkọ̀ dáàdì máa ń kó wa wá láti mọ̀ pé ọmọ Ọ̀tà ni wá dọ̀rọ̀ pé dáàdì ń gbà yẹn Alábí yín afẹ́ Lámídì wọ́n nífẹ̀ẹ́ Ọ̀tà ṣàṣà ni ẹni tó bá jẹ́ bí age mi plus tí ò ní mọ ẹni tó bí mi lọ́mọ so mo dúpẹ́ pé foundation tí wọ́n filẹ̀ mo wà privilege láti lè boost ẹ̀ jù báyìí so mo dúpẹ́ lọ́wọ́ mọ̀mísí mi dẹ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Ìgàdìrè pátápátá lọ́kùnrin lóbìnrin àwọn bàbá mi àwọn ìyá mi gbogbo àwọn ìyàwó Ìgàdìrè pátápátá mo dúpẹ́ lọ́wọ́ wọn fún àfọwọ́sowọ́pọ̀ tí gbogbo wa fi lo just one mind and one voice láti lè accomplish kíní Bada. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóyè Ìfàkọ̀ torí onífàkọ̀ yẹn council náà gbogbo náà wà ní ìbílẹ̀ ni láti wá fi ṣe ayẹyẹ fún wa pé ká fi ṣe pé òkè Ọ̀tà ní origin wa Ìfàkọ̀ ní abẹ́ẹ̀sì so mo dúpẹ́ lọ́wọ́ mo fi ọlọ́run mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọba Ọ̀tà pátápátá látòrí ọba Láńlẹ́gẹ́ ọba Òrúbà Àjànà Olúkòsì àti Olúkọ̀tún mo dúpẹ́ lọ́wọ́ wọn pé gbogbo wọn péjú pèsè mo wá fi ọlọ́run mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóyè wọn pátápátá náà mo wá fi ìyẹn náà mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá síbílẹ̀ ni àti ọpẹ́ mi pàtàkì jùlọ tí wàá lọ sí ọ̀dọ̀ ọba Shillong torí alẹ́ àná tí wọ́n sọ yẹn it was late night bí a bí 11 àbí kinní kan wọ́n ní àkílódé ìgbà tí mo dé ní sọ fáwọn kinní kan àmọ́ ó yà mí lẹ́nu ọ́ ní àwọn máa wá pèròkè wẹ́ tó ọ bínú ṣáàbẹ̀ wọn kò ń ṣe bẹ́ẹ̀ kábíyèsí bàbá ọ̀dẹ̀ ni òkè Quadri òun ṣọmọ́gbò àwọn máa wá pé wọ́n dẹ̀ wá síbí lẹ́nu inú mi dùn torí ẹni tó bá ń fi ṣe lẹ́nu bá ń gbọ́ tẹ̀yẹ lẹ́nu Ọlọ́run bá mi sọ yín lẹ́sàn kábíyèsí sà bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ bá Elégùṣì ọpẹ́ mi ò lè tán lọ́wọ́ tiwọn náà torí gbogbo tó lè náà ṣe kinní náà àwọn tó wà ní back end ni tí wọ́n ń try sí jẹ́ kí everything lọ dáadáa pé ok gbogbo struggling tí bàbá yín jẹ́ èèyàn gidi ẹ̀yin náà ẹ try tọ́lọ́n bá sọ pé ẹ máa rí jẹ àmọ́ àwọn kan díẹ̀ táwọn bá mọ̀ ń pa ẹ̀ àwọn máa lè sọ sí dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn so mo fi yẹn dán dúpẹ́ lọ́wọ́ àkọ́bí Obawole Ìfàkọ̀ àkọ́bí dáàdì wa Ọ̀rúnmìlà láìsí Obawole Ọ̀rúnmìlà máa pa alias láìsí Obawole àwọn ni aṣíwájú ọba Ìfàkọ̀ máa fi yẹn mo dúpẹ́ lọ́wọ́ tí wọ́n ṣe ń to ikọ̀ ẹbí gbogbo àníjábọ̀ lọ́wọ́ yín so my last appreciation will go to everyone àti àwọn tó ṣẹ̀gbọ́ àtàwọn tí kábíyèsí pé àtàwọn tá pé inú mi dùn gan it is very short but at the same time ó wà historical so I really appreciate everyone and I promise that I will try my best to live the community of Otta and Awori entirely to lift it up more than I was even proposing initially because this is an advantage for me to like do a lot of things and I promise to do more. Àwọn bàbá wa náà inú mi dùn pé bí nǹkan tó ń yí padà láyé àtijọ́ a lot of things wà tẹ́ pé àwọn bàbá wọn tẹ́ pé wọ́n fi ń tọ́jú fún àwọn àtàjọ́ mọ̀ then ìbẹ̀rù dẹ̀ wà ní gbogbo tradition àti culture wa ẹni tí ó bá bu ọtọ́ ṣe ń ṣe kíní ẹ̀rú máa bá lóríṣiríṣi so àwọn ọ̀dọ́ ẹlòmíràn ní òun ò lè wá sí ibì kan wọ́n pa wọ́n ṣe kíní kan so ìyẹn jẹ́ main hindrance
ìyẹn jẹ́ main hindrance ẹ má bínú ẹ̀yìn bàtà wà ń bí ẹ má bínú wọn ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà owó kèrègbè so àwọn kan wà tẹ́ pé àwọn àgbàlagbà kò sí tàṣe fẹ́ ṣe kíní tó a ṣì máa seek opinion wọn experience wọn at the same time now with computer age and everything now a lot of things going on tẹ́ pé àwọn ọmọ kékeré la mọ̀ so táwọn àgbàlagbà bá fa àwọn ọmọ náà mọ́ra lójú tọ́lọ́tà ṣe fà á mọ́ra everything mo believe pé youth only lè influence society so nǹkan kékeré náà ló fi tàn wá tẹ́ pé a máa fi lè embrace ọmọ kò sí tá ṣe máa ẹ má bínú a ṣe máa civilization onínú ìgbẹ́ kò sọgbọ́n náà káwọn kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ àmọ́ our youth we are ready to like because gbogbo àwọn àtàwọn diaspora kò síbi tó dàbí lé kò sí no matter what no matter anything fine Nigeria ọ̀dà everything ọ̀dà but kò síbi tó dàbí lé so tó bá ń fàdúrà ràn wá lọ́wọ́ tí gbogbo ẹ̀ bá ń lọ dáadáa àwọn náà ready láti ṣe a lot of things sínú ìlú sí kinní kan àmọ́ ìlú tó bá wálé kóun fẹ́ ṣe nǹkan tó bá dẹ́rù bá tó bá dáyà jà lóríṣiríṣi á dùn padà ni tó bá ti sá padà á dìpà ọmọ yẹn ẹlòmíràn alára òun sọmọ ọ̀tá òun tẹ òun mọ́kínní kan ọ̀tá òun ṣe bákan bákan ọ̀tá mo wà nínú candid coalition of Awori and descendants in diaspora èmi ni general secretary Awori in America right now a lot of people mo ti meet dára tẹ́kọ̀ọ́ máa ní ọmọ ọ̀tá làwọn àmọ́ àwọn ò tiẹ̀ lè sọ káwọn bàbá wa náà kọ́ try kí wọ́n change orientation wọn láti máa sọ pé bóyá wọ́n ń scare àwọn èèyàn bá wọ́n ṣe kìnnìkan and pretty much àwọn youth gbogbo àmà surround wọn so that is what I'm going to say about it. Lọ́ta ìgbọ́mọdé akíkanjú